Dédé àsìkò yìí yóò dára fún alágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́ Jímọ̀, ọjọ́ kẹrin nínú oṣù kẹrin ọdún 2025. Fún mi Adénúgà ní oníròyìn. Síwájú kẹ́ tó gbẹ̀ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ìrìn àjò ọlọ́sẹ̀ méjì èyí tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu tó rìn lọ sí Paris ti ṣorílẹ̀-èdè France lọ́hùn-ún láti lọ fún ara ní ìsinmi, tóun ti gbákejì rẹ̀ Shettima tóun náà gbéra kúrò lórílẹ̀-èdè yìí lọ sí orílẹ̀-èdè Senegal fún ìpàdé kan. Àwọn ẹgbẹ́ alátakò wọ́n mà ti sọ ojú wòye wọn lórí ìrìn àjò náà wípé ìrìn àjò Bọ́lá Tinubu tóun ti gbákejì rẹ̀ eléyìí tí wọ́n ń lọ lóòrèkóòrè yìí ó dàbí àgbàná èyí tó ń wọnú àpò owó orílẹ̀-èdè Nàìjíríà tó sì ń jẹ lájẹrun ni o. Wọ́n ní gbogbo ìrìn àjò èyí tí ààrẹ Tinubu rìn káàkiri yìí ó ń kówó orílẹ̀-èdè Nàìjíríà náà yóò sì ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí àti ètò ìṣúná owó orílẹ̀-èdè wa Nàìjíríà. Bẹ́ẹ̀ bá gbàgbé, ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ èyí tó ń tẹnubẹ́pọ̀ lọ yìí ní ààrẹ Tinubu gbéra kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè France. Ńgbà tó di ọjọ́ keje tí í ṣe ọjọ́ Thursday ọjọ́bọ̀, òun náà ni igbákejì rẹ̀ Kassim Shettima lòun náà gbéra ló tẹ bàálù létí lọ sí orílẹ̀-èdè Senegal fún ìpàdé kan léyìí tó sì jẹ́ wípé àwọn ènìyàn tó ń tẹ̀lé wọn tó fi mọ́ àwọn tìkálára wọn o, gbogbo wọn náà ni wọ́n ní wọn yóò máa gbé owó jà léyìí tí ó ṣe àkóbá fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà tó ń ti ìlọsíwájú ilẹ̀ yìí. Àwọn ẹgbẹ́ alátakò náà bí ẹgbẹ́ òṣèlú CUPP, NNPP àti PDP tó fi mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú yòókù ni wọ́n bu ẹnu àtẹ́lu ìrìnàjò ọ̀hún tí wọ́n sì rọ ààrẹ Tinubu láti dákúndábọ̀ kó ṣe àdínkù bá àwọn ìrìnàjò ọ̀hún, kó ṣe ohun tó tọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tí àwọn ọmọlẹ̀ yìí tí wọ́n nílò ọ̀pọ̀lọpọ̀ ìrànwọ́ àti ohun ìtura fún orílẹ̀-èdè Nàìjíríà. Ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó kalẹ̀ sílùú Àbújá ní orílẹ̀-èdè wa Nàìjíríà, níbi tí adájọ́ eléyìí tó ti gbé igi lé Natasha Uduaghan àti ẹni tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Godswill Akpabio tó ń tẹ àwọn tí ọ̀rọ̀ kàn láti má lè lọ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò kankan yálà lórí tẹlifíṣàn, rédíò tàbí nínú ìwé ìròyìn kankan títí di ìgbà tí wọ́n mọ inú kòkò tí wọn yóò da ọ̀run ilá lórí ẹjọ́ ọ̀hún tí arábìnrin Natasha tó pè láti fi fa Akpabio lẹ́jọ́ tuurutu báyìí. Adájọ́ ọ̀hún Binta Fatima Nyako èyí tó dá ẹjọ́ náà lówùúrọ̀ kùtùkùtù nílé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú Àbújá, nígbà tí agbẹjọ́rò fún Godswill Akpabio eyín agbẹjọ́rò rẹ̀ Kẹ́hìndé èyí tó sọ ọ̀rọ̀ náà wípé ọ̀pọ̀lọpọ̀ ilé-iṣẹ́ amóhùnmáwòrán rédíò òun ni Natasha ló ń lọ tó sì ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ èyí tó ṣojú rẹ̀ àtẹ́lẹ̀ tí ò ṣojú rẹ̀ láti fi gbé oníbàárà àwọn ṣubú o, èyí tó mú adájọ́ Binta tilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ìlú Àbújá láti sọ wípé lọ́wọ́ yìí wọ́n ti fi gbèdéke ẹ̀gún àti tóun ti ìṣó láti kan ẹnikẹ́ni mọ́lẹ̀ eléyìí tó bá ní ṣe pẹ̀lú ẹjọ́ náà. Wọn ò gbọ́dọ̀ lọ sí iléeṣẹ́ amóhùnmáwòrán kankan yálà rédíò tàbí inú ìwé ìròyìn fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò títí di ìgbà tí wọn yóò fi parí ẹjọ́ ọ̀hún. Àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn tó ń ti ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, àwọn mà ní wọ́n ti gbé ìgbésẹ̀ iṣẹ́ akin takuntakun èyí tí wọ́n ṣe láti lè dẹ́kun àwọn ìwà ọ̀daràn, ìwà búburú ní ìpínlẹ̀ Ògùn. Ìgbésẹ̀ ọ̀hún tó wáyé lẹ́yìn ìpèsè àkíyèsí kan tó ń ti fọ́nrán kan eléyìí tó bọ́ sóde o wípé àwọn jàǹdùkú ọ̀dọ́ alọ́kólóhùn kígbe kan wọ́n máa ń ṣiṣẹ́ ibi lábẹ́ afárá kan tó wà
ní ojú ọ̀nà Ṣàgámù sílùú Abẹ́òkúta ní agbègbè interchange èyí tí wọ́n ní lábẹ́ afárá yìí. Àwọn oníṣẹ́ ibi ọ̀dọ́ yìí wọ́n máa já àwọn ohun àlùmọ́nì àti àwọn olówó iyebíye gbà lọ́wọ́ àwọn ènìyàn tó bá gbàgbẹ́ kọjá o yálà ní ìdájí tàbí lọ́wọ́ alẹ́. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti wá jáde, èyí tí ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n korò ojú o sí àwọn ìwà búburú wọ̀nyí ní ìjọba ìpínlẹ̀ yìí sọ di mímọ̀ wípé ọ̀rọ̀ ilẹ̀ yìí dàbí wípé àwọn ò ní fi ṣeré mọ́, tó bá ní àwọn ò ní gbọ́, ìjọba gan ò ní gbà o. Wọ́n ní nípa ìdí èyí gbogbo àwọn àyè tí àwọn ọ̀dọ́ oníṣẹ́ ibi jàǹdùkú tó máa ń sápamọ́ sí ni wọn yóò rí dájú wípé wọ́n pa gbogbo àyè run tí wọ́n sì kó àwọn ẹ̀ṣọ́ aláàbò síbẹ̀. Nínú ọ̀sẹ̀ tá a wà yìí tí ṣe ọjọ́bọ̀ Thursday ní àwọn àmọ̀tẹ́kùn àti àwọn ọlọ́pàá ni wọ́n lọ sí agbègbè abẹ́ afárá interchange láti lọ rèé wó gbogbo àwọn ilé àjákù àti àwọn àyè búburú tí àwọn oníṣẹ́ ibi yìí tí wọ́n máa ń sápamọ́ sí tí wọ́n da gbogbo rẹ̀ wó lulẹ̀ tí wọ́n sì sọbẹ̀ di ibi ọ̀tun. Báyìí ni wọ́n ti wá kéde wípé kí ekulé gbọ́ kó sọ fún tòkò, kí àdọ́gbọ́n kó rò fóǹbẹ̀, ẹni tó gbọ́ kó sọ fún ẹni tí ò gbọ́, wípé ẹnikẹ́ni yòówù tí ọwọ́ pálábá rẹ̀ bá ségi sọ́wọ́ àwọn agbófinró, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kí wọ́n sọ fún wípé wo bí wo bẹ̀, ọ̀rọ̀ ayé rẹ̀ ti lọ́nu o, torí pé ìjọba ìpínlẹ̀ Ògùn kò ní fọwọ́ yẹgẹrẹ mú ẹnikẹ́ni yòówù tó bá jẹ́ pé ẹ̀sùn jàǹdùkú àbí ajínigbé àti àwọn alọ́kólóhùn kígbe ń lóyàn láàyò, gbogbo wọn pátá ni wọn yóò fi pankẹ́rẹ́ òfin ìjọba ni wọn yóò fi nà. Ilé ìwòsàn kan tó jẹ́ ti aládàáni Asalam Center èyí tó wà ní agbègbè Ìbẹ̀jú Lẹ́kí ní ìpínlẹ̀ Èkó ti sọ wípé lórí ẹ̀sùn àti ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n fi kàn wọ́n lórí ikú arábìnrin Kẹ́mi èyí tí wọ́n ní ó wà nínú oyún ní ìgbà tí ọkọ rẹ̀ tó wọnú ilé ìwòsàn náà láti ké sí àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn yìí wípé ìyàwó òun rọbí lọ́wọ́ kí wọ́n dákun dábọ̀ báwọn dóòlà ẹ̀mí rẹ̀, wípé òun yóò máa ṣe àwọn ẹ̀tọ́ òun, ṣùgbọ́n tí ilé ìwòsàn náà tó béèrè fún ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 naira tí í ṣe ìlàjì mílíọ̀nù kan, wípé kí ó lọ rè mú owó náà wá síwájú kí wọ́n tó lè gbé ìgbésẹ̀ kankan lórí ìyàwó rẹ̀. Láṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ arábìnrin Kẹ́mi yìí ó padà jọ́lọ́run bá nípè toyúntoyún o. Báyìí ilé ìwòsàn náà ní ẹ̀sùn tí ọkọ ìyàwó yìí fi kàn wọ́n kò rí bẹ́ẹ̀ o, àwọn ò rí ẹnikẹ́ni, bẹ́ẹ̀ sì ni àwọn ò sọ fún ènìyàn kankan kó lọ rè mú owó wá síwájú kí àwọn tó lè ṣiṣẹ́ kankan, bí kò ṣe wípé arákùnrin ọ̀hún ó sọ ohun tí ò ṣe títí rẹ̀ ni. Arákùnrin náà Akínbọ̀bọ́lá Fọlájìmí èyí tó fẹ̀sùn kan ilé ìwòsàn náà, ṣùgbọ́n àwọn aláṣẹ àti olùdarí ilé ìwòsàn Asalam wọ́n ní irọ́ ní ọ̀gbẹ́ni Akínbọ̀bọ́lá ló pamọ́ wọn pẹ̀lú gbogbo ọ̀rọ̀ àti fọ́nrán èyí tó jáde lórí ikú arábìnrin náà èyí tó kú toyúntoyún. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí, oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé tí ṣe ìdààmú àwọn olórin nílẹ̀ yìí, Habib Òkìkíọlá, èyí tí gbogbo èèyàn mọ̀ sí Portable, ìdààmú àdúgbò ọmọ ìjọba, òun mà ló ti sọ ọ̀rọ̀ àbùkù bá ọ̀kan nínú àwọn olóore àti aláàánú rẹ̀ èyí tó ṣe lóore nígbà tó ń rákòrò kó tó di wípé òun náà di ẹni tí ayé mọ̀ nínú àwọn tó ń kọ orin tàkasùfé.
lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ọmọ ọ̀hún Habib Òkìkíọlá Portable ètò sọ̀rọ̀ àbùkù bá Ọlámídé Bàdóò wípé Ọlámídé Bàdóò kò ràn òun lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni kò ṣoore kankan fún òun o. Ó ní oore tí Bàdóò ṣe fún òun àbọ̀ oore ni. Ó ní yàtọ̀ sí pé kàn bá òun sọ gbólóhùn méjì nínú orin òun èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní Zazu. Ó ní lẹ́yìn náà kò sí nǹkan kan èyí tí Ọlámídé tó ṣe fún òun. Gẹ́gẹ́ bí Portable bó ti sọ̀rọ̀ náà, ó ní tóun bá ní kóun máa dúpẹ́ o lọ́wọ́ ènìyàn. Ó ní ọ̀kan nínú àwọn olórin tí í ṣe ọmọ ilẹ̀ òkèrè láti orílẹ̀-èdè Bìrìtìkó èyí tí wọ́n pè ní Skepta, olóhùn gangan lẹni tóun lè dúpẹ́ fún. Ó ní Skepta èyí tó jẹ́ pé kò mọ òun rí ṣùgbọ́n ó ràn òun lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà, ó ṣoore fún òun, inú òun sì dùn. Ó ní òun ò lè fi ọjọ́ kan jí kóun fi ẹ̀mí àìmoore hàn sí Skepta. Ó ní ṣùgbọ́n Ọlámídé Bàdóò ó ní yàtọ̀ sí wípé gbólóhùn àyájọ́ méjì tó pè nínú orin òun Zazu, ó ní kò sí nǹkan kan tó ṣe fún òun láti ìgbà náà. Ó ní gbogbo akitiyan kó tó di pé òun náà padà já sí ìta gbangba láàrin àwọn olórin láti lè sọ fún Ọlámídé kó gba òun sí abẹ́ ilé iṣẹ́ orin rẹ̀ ló já sí pàbó. Ó ní yàtọ̀ sí èyí Ọlámídé tún gba ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn òun tí máa ń ti orin jáde láti ilé iṣẹ́ ìporinpọ̀ rẹ̀ èyí tí a mọ̀ sí promoter. Ó ní àwọn tí ń jó fún òun àti nínú àwọn òṣìṣẹ́ òun Ọlámídé Bàdóò ló gbà mọ́ òun lọ́wọ́. Ó wá ní kí ni ohun tóun yóò máa dúpẹ́ lọ́wọ́ Ọlámídé Bàdóò fún bí kò ṣe wípé ẹ̀mí àìmoore òun ni Ọlámídé fi hàn sí òun. Gẹ́gẹ́ bí Portable bó ti sọ̀rọ̀ náà, tó ní àbọ̀ oore ni Ọlámídé Bàdóò, kódà ó ní oore tó ṣe fún òun kò tóhun tá a lè fi gègé tá a lè fi mú kúrò nílẹ̀ jù sínú apẹ̀rẹ̀ lọ. Tó ẹyẹ èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Ẹ tún pàdé wa lọ́jọ́ ẹ̀mí ìfọ́tún rẹ̀ míì. Síwájú ìgbà náà mo gbà ládùúrà wípé ìbànújẹ́ ò ní kàn wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.